ọdún tó lọ sásìkò yìí oríṣiríṣi ló ti ṣẹlẹ̀. Alhamdulillahi. A ti rí àwọn tí a ò rí mọ́ tá à ń fi kúlọ̀ aláwọ̀ ránṣẹ́ sí wọn. Allah. Ara wọn tó wà lórí àárẹ̀ pé wọ́n ń tọrọ kú fúnra wọn fúnra ẹ̀ gan. Apart from pa family wọn ń tọrọ kú fún pé wàhálà ti pọ̀ jù. Ara wọn tó kúrò nílé wọn ò débi tó ń lọ wọn ò dẹ̀ padà sílé. Wọ́n há sí agbede méjèèjì. Ọba tí ò jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ sí ọba yìí náà ni a fi ọpẹ́ fún ọ. Wala la ilaha illallah. Ẹni sùúrù ẹ lọ́jọ́ kù. Bàbá ti kí gbogbo yín. Alhamdulillah. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, lẹ́yìn eléyìí mo fi gbogbo kíkí àti àpọ́nlé mo fi kí àwọn bàbá wa. Ọlọ́run jẹ́ kárí àwọn bàbá pẹ́ o. Àmín. Ọlọ́run má jẹ́ kí ẹ máa padà síbú láéláé. Ọba tó ń fún wa ní ìgbàláàyè láti máa rí yín lọ́dọọdún báyìí tínú wa ń dùn tó pọ̀dọ̀pọ̀ dẹ́ ń bùkátà pé tó ń bá ti dé rí tó bá ti rí yín àdúrà òun ti bíyá. Gbogbo àwọn tó ń gùn kéé kò ń ṣe pé wọ́n ṣìrìn wọ́n ń wá gbígbà àdúrà wọ́n wá àlùbáríkà náà Ọlọ́run níjà kó wọ̀ ọ̀kùn báyìí. Wala la ilaha illallah. Lára ti bàbá mo kí ọ̀rẹ́ mi pàtàkì tí a jẹ́ olólùfẹ́ àfáwà Dr. Abdul Gafar. Ọlọ́run jẹ́ kí ẹ̀yin náà máa padà sí ibú. Àmín. Ọdọọdún tí a bá ti débí yìí là ń rí tuntun. Ó dẹ̀ ń tẹ̀síwájú sí nínú ọlá nínú ipò nínú ìgbà fún Ọlọ́run. Tí mi ò bá ṣe this should be the first time tá a rí ọ̀gá aláṣọ dúdú yìí. Mo sorry gan to use that language. Ẹnìkan bẹ ta máa sọ bẹ́ẹ̀ fún ní NSFAT pé ọ̀gá aláṣọ dúdú. Gbígbàdúrà náà ló débí. Eléyìí ta kójọ ń bí náà lẹ́nu. Mo rò pé lẹ́nu náà jẹ́ the first time a lóru àyè báyà bí. Gbogbo ẹ̀ dísẹ́ǹ. Ọlọ́run bá ní jẹ́ kí n máa padà sí ibú. Àmín. Lára tí mo fi kí gbogbo àwọn ọ̀làrí Ọlọ́run tó wà ní kalẹ̀ rijalullahi wa ibadullah. Àwọn ahimmatul masajid wa khutbahul jawami. Kò sí ìgbàláàyè láti dárúkọ wọn pọ̀ lápò ọ̀tún wọn pọ̀ lápò òsì. Mo kí Olóyìndé ládàáyanrí. Mo wá fi gbogbo kíkí mo fi kí ẹ̀yin ìyá wa tí ẹ̀ ń dúró tì wá ní gbogbo ìgbà tí ẹ̀ ń jẹ́ kí ó dùn. Ọlọ́run bá padà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wá sí. Wala la ilaha illallah. Kí n tó wọnú ọ̀rọ̀ ẹ bá mi ṣe kúlú Allah. Bisimilayi kúlú Allah fún màmá wa Sayyida àgbà nílé àbí ṣé mo pé dáadáa. Àjọ máa ṣe lọ́dọọdún ni. Bẹ̀t ọdún ni Ọlọ́run ti pè wọ́n sọ́dọ̀. Ọlọ́run kó bá wa lékún ìkẹ́ wọn. Àmín. Bisimilayi kúlú Allah. Bismillahir Rahmanir Rahim. Qul Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bí wọ́n ṣe pè mí, ó bọ́ sójijì, ojú òjì ló máa bọ́ sí lọ́dọọdún. Mò ń wo pé kí ni mo lè fi bára wa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ mo wo situation tá a wà now. Ó rọrùn ká sọ pé ká sọ̀rọ̀ nípa the economic hardship in Nigeria, the way forward. Tá a bá wò gbogbo wa la kó sínú ẹ̀. Nǹkan ò fara rọ. Ó dẹ̀ ń lé kókókó sí. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù ilé ló ti dàrú tó lè díìdì sí wọn tí wọ́n ń pè ní domestic violence. Ọkọ ò rójú ìyàwó nílẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó náà ò rójú ọkọ nílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí aláìṣe. A ní nǹkan tó lọ́ ń fi ẹ̀ǹdá wa tó fi ṣe nǹkan ọrọ̀ fún wa bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ká pé a ò ní. Eléyìí là ń bá yí káàkiri now. Bẹ̀tà bá wò from Islamic perspective kí la lè ṣe láti bá a lè yọ wá kúrò nínú àjàgà tí odidi country ò bá tí rojú tu individually ẹnì kọ̀ọ̀kan fírẹ̀ kí lójú ìṣe wa ta láti ṣe lání láti lè cope nítorí nǹkan tá à ń bá lọ yìí àti lè sọ pé bàbá yìí ló máa end. Reason ni pé tẹ bá lọ wo Fourth Republic tá à ń bá lọ yìí láti ìgbà tí Ọbásanjọ́ ti bọ́ síbẹ̀ rẹ̀jíìmù kan ń gbà lẹ́yìn rẹ̀jíìmù ni kò wá sí ìkan tó ti da ju eléyìí tó wà lẹ́yìn lọ gbogbo wọn blame ara wọn náà ni. Ìgbà tó Ọbásanjọ́ dúró síbẹ̀ ní 99 ó ní iye tí wọ́n ń ta indomie ó ní iye tí wọ́n ń ta àpò rice ó ní iye tá a ra epo wọ́n wá campaign fún wa pé tá a bá débẹ̀ ìjọba tiwa should be the best ìjọba wa ló máa dájú oríṣiríṣi ni wọ́n á package fún wa but at the end of the day ọ̀tọ̀ ní nǹkan tí à ń explain lọ́dọ̀ wọn ọ̀tọ̀ ní nǹkan tí à ń bá dé eléyìí náà tá a kó sí yìí àti ìmọ̀gbà tó máa kúrò wọ́n dẹ̀ ní ká máa ní hope tẹ́ bá padà lọ sínú ìwé ìtàn
ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti kọrin, Barrister ti kọ, Orlando Ọ̀wọ̀ ti kọ, oríṣiríṣi ni wọ́n ti kọ orin ìgbà náà wípé kò sówó lóde, ọmọ má sọ pé ó ti jẹun, má kó o tí ì jẹun àbó o tí ì yó, o ti jẹun ni. ẹ wo ìgbà tí wọ́n ti sọ láti 1970, ẹni tó sọ tẹ̀ ní 1960, ẹ wá wo nǹkan tá à ń ṣe ń báyìí dè ní. tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀, kí ni individual kí la ní láti ṣe? mo rántí lọ́dún kan wọ́n ní hajj, àwọn yẹn lọ bá hajj Muideen, ẹ bá wa ṣàdúrà kọ́lọ́hún tún Nàìjíríà ṣe, kọ́lọ́hún dé. ó wá sọ fún wọn pé ṣọlọ́hún bà Nàìjíríà jẹ́ ni, Ọlọ́hun ò bá jẹ́, wípé gbogbo nǹkan tí a lè fi gbé ìgbésí ayé ìrọ̀rùn, gbogbo ẹ̀ lọ́lọ́hún ti dà sọ́dọ̀ wa náà. òjò ń rọ̀ lásìkò tó yẹ kó rọ̀, òòrùn ń rọ̀ lásìkò tó yẹ kó rùn, ilẹ̀ wa dá, ó fún wa ní àìmọye mineral resources tó pé ìlú mi ò ní ìdajì nǹkan tá a ní, wọn ò tòṣì. bẹ́ẹ̀ náà ló fi àwọn èèyàn ọlọ́pọlọ pípé ló fi ẹ̀ǹdá wa. ó ní kí ló wá fà á, ṣe kọ́lọ́hún tún sọ̀kalẹ̀ kó wá bá a manage refinery resources wa, àbí refinery wa ni, ṣe kọ́lọ́hún sọ̀kalẹ̀ kó wá bá wa ṣe títì wa ni. ajimu ìtọ̀tọ̀ bẹ́ẹ̀ ó wá ní ohun tó kù ni pé individually kí kálukú du orí ẹ̀. ìyẹn náà ni mo fẹ́ bá wa sọ. eléyìí tí a wà lóko ẹ̀ náà, ẹ jẹ́ ká kọ́kọ́ rí gẹ́gẹ́ bí àdánwò. Ọlọ́run ní wala nabluwannakum bi shay'in min khawfin wa ju'in wa naqsin min al-amwali wath-thamarat. Olóní mi ò ní máa ṣaláì máa dán yín wò. wala nabluwannakum bi shay'in min al-khawfi wal-ju'i wa naqsin min al-amwali wal-anfusi was-samarati wa bashiri sabirin. Ṣùkúrà jazakallahu khair. Kò mọ́ mi lára ni kí n máa dá ṣe nǹkan mi fúnra mi. Ọlọ́run ní òun ò ní ṣaláì máa try wa wò láti máa dán wò. Àdánwò yẹn á bọ́ wá fún ẹnì kọ̀ọ̀kan individually. Ọlọ́run á dẹ̀ gbé àdéhùn wá sí orílẹ̀-èdè nígbà míì. Àdánwò tó kàn wá ń sìn, òun náà lè lọ gbé wá fún orílẹ̀-èdè wa. Ó ní òun ní ṣaláì máa try bí ṣe min khawfin. Ìbẹ̀rù á kún ìlú káàkiri, insecurity òun ló pọ̀jù káàkiri ń sìn. Gbogbo àwọn tó ń kidnap àwọn èèyàn, wọ́n ti ń padà ń resume padà nítorí pé nǹkan ò rọrùn fún wọn. Gbogbo àwọn tí wọ́n ń ró gbà lọ́dọ̀ kò sí bẹ́ẹ̀ mọ́. Èyí tí a fún wọn pé àdánwò ní fún wa, tọ́lọ́run fi eléyìí ṣe fún wa. Ó ní kò ní sóúnjẹ, kò ní sí nǹkan kan, gbogbo nǹkan lé kókókókó. Ó wá padà sọ níbo mi. Ó ní daraballahu mathalan qaryatan kanat aminatan mutma'innah fakaffarat yatiha rizquha ragadan min kulli makan fakaffarat bi an'amillah fasaqahullahu libasa ju'in wal khawfi. Ó wá ní bima kanu yasna'un. Ó ní mo gbé ìlú kan kalẹ̀ tó dà gẹ́gẹ́ bí apẹ̀rẹ̀kọ kan, káànẹ́tì ó ti mọ iná, ìlú yẹn jẹ́ ìlú onífọ̀kànbalẹ̀. bẹ́ẹ̀ náà lárísí kí ìjẹun wá ń bá wọn ní gbogbo ìgbà. wọ́n wá ní tá a bá wo ìlú yìí náà, ó fẹ́ dàbí kápẹ́ àwa lọ́lọ́run bá wí ní Nàìjíríà, nítorí a ti ní àsìkò kan tá a fi jẹ àjẹṣẹ́kùn, tá a jẹ àjẹdànù sínú kọ́tà. àwọn ọ̀jọ̀gbọ́n á sọ fún wa pé ní Nàìjíríà ń bí, òun náà ní Malaysia ti wá mú palm kernel tí wọ́n lọ gbìn sọ́dọ̀ wọn ní 60s. Malaysia now is one of the largest palm oil producer in the world. Àwa tí wọ́n wá mú lọ́dọ̀ wa kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́. Pyramid wa, kòkó wa, rọ́bà wa, òun dà, kò sí nǹkan kan mọ́. Petrol wa, òun náà dà, kò sí nǹkan kan. Dangote ó lérò pé bóyá tí wọ́n bá ṣe refinery sí báyìí, nǹkan á tún lè rọrùn fún wa ní. Ẹ tún wá wo outcome ẹ̀. Ìgbà tó bẹ̀rẹ̀ sí lift epo now, ẹ wo iye tá à ń repo, gbogbo ẹni tó ń repo sí mọ́tò, mi ò rò pé nìkan ra epo less than 900. Ibòmíì 1,200, 1,200 mo rà ńgbà tí mi ń bọ̀ láàárọ̀ yìí. Gbogbo ẹni tó ń ra epo tó fi ń ṣe nǹkan nínú ilé àìdá generator tàbí fi ń ṣiṣẹ́, ó mọ iye tí wọ́n ń rà á. Ó pò wá ní pé a rò pé yóò rọrùn sí i. Ọlọ́wà ní kò sí nǹkan kan tó jẹ́ kó rí bẹ́ẹ̀. Fakafarat bí an'amillah, gbogbo wa láti ṣàìmoore sọ́lọ́run. Responsibility ojúṣe wa ń jọ́ tí nǹkan bá rí báyìí, a ní láti bẹ̀rẹ̀ láti ibi tí màá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn nǹkan tá a ní láti expectation wa. Alákọ̀ọ́kọ́ òun náà ni ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ fún Ọlọ́run. Ìjọ tí ọpẹ́ bá pọ̀ nínú ọ̀rọ̀ wa, nǹkan á máa rọrùn. A nígbàgbọ́ pé wọ́n ti yọ subsidy, owó epo dẹ̀ wọ́n. Ṣẹ́rí nígbà tá a wà lálàáfíà la jẹ́ ká realize bẹ́ẹ̀ o. Àwọn tó wà lórí àárẹ̀ tí wọ́n bá sọ fún wọn pé wọ́n yọ subsidy, iye báyìí ni wọ́n ń tẹ epo, kò sí ìyí tó kan o.
báwo ló ṣe fẹ́ lálẹ́ àfẹ́ ní priority ẹ̀ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n tí wọ́n kó tì mọ́lé tí ò mọ́wọ́ tí ò mọ́sẹ̀ kò mọ̀ bóyá wọ́n yọ sọ́bísì tàbí wọn ò yọ o ohun tó jẹ́ ká ní feelings tá a dẹ̀ ní àgbọ́yé yé pé wọ́n ti yọ sọ́bísì nǹkan le fún wa jù iye tá à ń ra nǹkan wọ́n jù òun náà ní pé àwa lálàáfíà ohun tí mo pé situation tá a bára wa yìí bí complain wa bá ṣe òun kó pọ̀ tó ẹ jẹ́ ká kọ́kọ́ máa fi ọpẹ́ síwájú ẹlòmíà sọ pé ẹ̀ẹ̀kan náà lòun jẹ láàárọ̀ ẹ̀ẹ̀kan náà lòun jẹ lójúmọ́ kò sí lọ́sàn kò sí lálẹ́ ẹ jẹ́ ká rántí pé àwọn kan lágbára láti lè jẹ oúnjẹ wà ní store wọn káàkiri wọn dẹ̀ lè ṣe fún wọn bẹ̀tọ́ lọ́hùn ò fún wọn lálàáfíà láti lè jẹ o ẹsẹ̀ ni mo rìn láti yànà pájà débì ẹsẹ̀ ni mo rìn láti pleasure débì ẹ jẹ́ ká gbà pé ìdẹ̀ra lọ́lọ́run ṣe fún wa tá a tiẹ̀ lè rìn àwọn kan fẹ́ rìn bẹ́ẹ̀ orí wheelchair ni wọ́n wà o àwọn kan fẹ́ rìn bẹ́ẹ̀ wọ́n wà nínú yàrá wọn ò tilẹ̀kùn mọ́ ọbẹ̀ tí wọ́n lágbára láti lè jáde fúnra wọn o ó túmọ̀ pé gbogbo condition tá a bá wà láyé ẹ jẹ́ ká kọ́kọ́ fi ọpẹ́ síwájú ọ̀rọ̀ wa ẹlẹ́ẹ̀kejì with this hardship ẹ jẹ́ kí gbogbo wa ṣẹ́rí padà lọ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú istighfar níjọ́ tí nǹkan bá le koko ọlọ́run là á padà sọ́dọ̀ ẹ̀ Kùránì wasari òun ìlà magfirati min rabbikum ó ní ẹ̀ṣẹ̀ alápá tètè lọ sọ́dọ̀ ọlọ́run ìjọ́ tí nǹkan le fún àwọn ọjọ́ Ànábì Nuh alayhi salatu wassalam wọ́n ṣẹ́rí padà lọ bá Nábì Ànábì Nuh ọlọ́run wá sọ fún Ànábì Nuh pé istaghfiru rabbakum tí nǹkan bá le fún yín tẹ̀ rójú tú ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe fáwa náà nílùú yìí istaghfiru rabbakum ọlọ́run ní káwá ní aláforíjì yurisilu sama aleikum midraran yóò sọ ohun tó wà lókè tọwọ́ tó kalẹ̀ fún wa wayamdidukum bí amuwali wa bani á lé wa kún ní owó á dẹ̀ lé wa kún ní ọrọ̀ nítorí gbogbo nǹkan tá à ń fèsì lénìí kò sẹ́nìkan tá a lè blame bàbá tí ń blame ìjọba bẹ́ẹ̀ náà ni ká máa blame ara wa náà nítorí Ànábì wa Muhammad sallallahu ó sọ fún wa ó ní kàmọ́ tẹ̀kún nùnú wà lù aleikum bẹ́ẹ̀ bá ṣe rí irú olórí bẹ́ẹ̀ la máa yàn fún yín wọ́n túmọ̀ pé táwa bá da definitely orí lórí tó da lọ́lọ́ máa yàn fún wa tó pé ká tó ké wọ́n á gbọ́ igbe wa ká tó béèrè wọ́n á mọ nǹkan tá a need àmọ́ ń jọ́ta wa náà ò bá da fúnra wa olórí tí a máa fìyà jẹ wá òun lọ́lọ́ máa yàn fún wa ọ̀nkù wa kan lọ bá ẹnìkan lára àwọn honourable yẹn ní around 2007 wọ́n wá ń sọ fún pé ọ̀nkù kí ni ó pò wá nílùú yìí ọ̀nkù yẹn wá sọ fún ara wọn House of Assembly nínú Federal House of Assembly ó ní Mr. Wálé ó ní kò sí òkú kan ó wá ní akílódé ó ní ṣé mo fẹ́ parọ́ fún ọ tó jẹ́ ẹ̀jẹ̀ mi ni ìyẹn wá sọ pé bẹ́ẹ̀ tí wọ́n bá interview ń tà ń gbọ́ tẹ́ máa ṣe news ó wá ní ọ̀tọ̀ ni language of media ìjọ táwọn journalist bá fẹ́ wá bá wa nípa ọ̀rọ̀ Nàìjíríà ọ̀tọ̀ ni language tá máa sọ fún wọn ọ̀tọ̀ ni nǹkan tá máa sọ fún wọn táwọn ará ọ̀tá ó máa gbọ́ hello sir hello jókòó ó ní ọ̀tọ̀ ni nǹkan táwọn ará ọ̀tá máa gbọ́ ọ̀tọ̀ ni nǹkan tó wà lẹ́mìí wa láti ṣe ìyẹn ni pé wọn ò rántí wa látòkè lọ́hùn yẹn wá sí nǹkan tó fà á gbogbo wa náà la contribute sí mo ka kíní kan lórí Facebook nígbà ayé Buhari ó ní ká bá lè mọ̀ pé gbogbo wa la nípìn nínú ẹ̀ ó ní analysis yẹn dà gẹ́gẹ́ bí ọmọ secondary school tí wọ́n fẹ́ ṣe WAEC principal wa ti wá negotiate pẹ̀lú photographer ó wá pe teacher ó ní photographer sọ fún for instance pé 500 làwọn ọmọ yẹn máa ya 4 passport photograph nígbà tí principal máa sọ fún àwọn teacher ó lóun ti pe photographer sọ pé òun máa gba 700 àwọn teacher gbọ́ wọ́n pe àwọn student wọ́n sọ fún àwọn student wọ́n ní photographer ti negotiate ló máa gba 1,000 owó just only 4 ẹ wò bí kálukú ṣe ń hard sí ìgbà tó kúrò ń bẹ àwọn student délé wọ́n pe mọ́mì wọn ní kọ́kọ́ bá kó tó kan dáàdì ọba ní mọ́mì wọn là ní ìdí 4 passport photograph fún wa ẹ̀ kìtà fẹ́ ṣe tíṣà wa dẹ̀ ló máa kọ́ sí wa ní 1, 2 ìgbà tí ìyá náà dé ó sọ fún bàbá àwọn ọmọ yín mà ti délé wọ́n dẹ̀ ni wọ́n máa ní ìdí 4 passport photograph dáàdi wọn èló wa ni wọ́n pè ó ní wọ́n sọ pé wọ́n pè ní 2,000 ẹni ẹ wá conclude wa ni wọ́n sọ pé at the end of the day wọ́n sọ fún bàbá bí bàbá ṣe ń bọ́ra sílẹ̀ ni wọ́n ti sọ fún òtí ìgbóúnjẹ sórí tébù ẹ̀ dáàdi yẹ káàbọ̀ wọ́n ní nǹkan báyìí wọ́n máa ya passport photograph ní 2,500 bàbá wa ní irú ìjọba Buhari wo la kó sí i ẹ wo bí tó ti bẹ̀rẹ̀
àwọn MC ti dúró báyìí ìyá ok ó ní ẹ obi tó ti bẹ̀rẹ̀ ẹ obi tó ti ń bá lọ títí tó fi désàlẹ̀ pápátá ó tún mọ̀ pé gbogbo wa la fi gbà kan la contribute sí nǹkan tá à ń wí corruption pọ̀ nínú ilé corruption pọ̀ lókè lọ́hùn corruption pọ̀ nínú ìjọba àfi ká ṣẹ́rí lọ sọ́dọ̀ Ọlọ́run ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ tẹ́mi ṣẹ̀ ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ tẹ́yìn ṣẹ̀ òun lọ́lọ́run ṣe mú gbogbo nǹkan tó mú wáyé wa o gbogbo ala contribute sí o nínú nǹkan ta ní láti ṣe bákan náà tí nǹkan bá continue lọ báyìí ẹ jẹ́ kí kálukú mọ kí ló wọ̀ tí fẹ́rẹ̀ this is not the right time láti máa ṣe competition ohun tí ọ̀rẹ́ mi rà èmi náà ní láti rà á ohun tọ́rẹ́ mi ń ṣe èmi náà ní láti ṣe this is right time tí kálukú mọ báwo ló ṣe rí fẹ́rẹ̀ a lè certify conscience yẹ tó bá ti lè certify conscience yẹ má jẹ́ kí wọ́n sọ whatever tó hùn kí wọ́n máa sọ ṣé wọ́n máa sọ pé aṣọ kan náà tí mo ti ń wọ̀ wá sásàlátù látijọ́ yìí òun náà mo tún wọ̀ lọ́lé ni aṣọ tí mo wọ̀ lọ síbi Maolid àfa àlágbájá òun náà mo tún lọ yìí jẹ́ kí wọ́n sọ nǹkan tó bá wù wọ́n o gẹ́gẹ́ bí ẹkọ́nọ́mì ṣe rí náà rántí owó iléèwé àwọn ọmọ tó wàá san rántí owó school àwọn ọmọ tó wàá san rántí nǹkan tó wọ́n náà rọ fún rẹ níjọ́ tó bá compete pẹ̀lú anybody tó compare ara pẹ̀lú anybody ibi tó máa lead èèyàn sí òní dáa jẹ́ kí wọ́n sọ ohun tó wù wọ́n sọ nǹkan tó wù wọ́n fún Ọlọ́run this is not the right time then àsìkò yìí náà bákan náà kò ń ṣàsìkò tá a máa expect kankan látọ̀dọ̀ anybody o ọ̀dọ̀ Ọlọ́run because Yorùbá ní adìrẹ ńlá agùn ìyá ẹ̀ ló jẹ́ ká mọ̀ gbogbo àwọn tó fún wa ní nǹkan lánàá tó ń fún wa ní nǹkan níjẹta àwọn náà ń kó ìrora o a ní láti limit expectation wa lọ́dọ̀ anybody ohun tó lọ́n bá ṣe fún ẹ gbà kó ṣe fún ẹ and at the same time kò ń ṣàsìkò tá a sọ pé nǹkan le ká má ṣàánú bó bá ṣe òun kó kùn lọ́wọ́ wa tó ẹ jẹ́ ká rántí àwọn tá a fẹ́ ṣe láàánú nínú ẹ̀ bákan náà nítorí dìmọ́ bàbá ṣe ń ṣàánú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ máa ṣe ṣàánú àwa náà. Masha Allah. Kùránì ní asin kàmọ́ hasanallahu ilayka ó ní ẹ ṣe dáadáa fún àwọn èèyàn ní déédéé dáadáa tèmi náà ṣe fún yín níjọ́ tó bá wá fẹ́ ṣe dáadáa náà máa expect thank you lọ́dọ̀ anybody because the more bó bá ṣe ń expect appreciation bẹ́ẹ̀ ni ò ní jẹ́ kó lè ṣe mí mọ́ Kùránì dẹ̀ ti sọ fún wa pé asin kàmọ́ hasanallahu ilayka ẹ ṣe dáadáa fún àwọn èèyàn gẹ́gẹ́ bá a ṣe dáadáa fún yín náà kílẹ̀ yìí náà ṣe fún Ọlọ́run tó fi ń ṣe léyìí fún wa àfi káwa náà ṣe nǹkan kan láti fi send ẹ̀ padà anabuwa Muhammad sallallahu alaihi wasallam mọ nafasa al-mu'mini qurbatan ọlẹ́ni tó bá gbé ìnira kúrò fún mùsùlùmí ẹgbẹ́ nafasa Allahu qurbatan min qurbi yawm al-qiyamah Ọlọ́run á gbé ìnira kúrò fún ẹni bẹ́ẹ̀ náà wa man yassara ala musirin ẹni tó bá wá ìdẹ̀kùn fẹ́nìkan tára ní Ọlọ́run á wá ìdẹ̀kùn fún un náà wa man satara musliman ẹni tó bá bo àṣírí ọmọ yẹ satarahu Allahu fi dunya wal akhirah Ọlọ́run á bo àṣírí òun náà ó wá ní wallahu fi awnil abd Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹrú kan tí ó máa ṣàánú fún mọ́dámọ̀ làhábù fi auni akhihi lópin ìgbà tẹ́rú yẹn náà bá ti ń ṣàánú fún ẹlòmíì gbogbo ẹ̀yin ìyá wa àwa tá à ń tajà báwo la ṣe ń tajà yẹn sí ṣá ń ṣe láti fi nìyàn lára àbá fi ń ṣe láti wá ìdẹ̀kùn fẹ́ lòmíì mo wà nínú mọ́tò ńjọ́ kan ẹnìkan bá ní òun lọ rajà òun ti negotiate pẹ̀lẹ́ nìyẹn wọ́n dẹ̀ ti surprise òun wá fẹ́ ṣe transfer fún network kò jẹ́ kó lọ ẹni yẹn náà ló wá sọ fún pé madam ẹ lọ sí ṣọ́ọ̀pù kejì yẹn wọ́n ń ṣe POS ńbẹ̀ yẹn ó dẹ̀ lọ́dọ̀ withdraw exactly amount iye tó yẹ kó san fẹ́ nìyẹn ó kó wọn yẹn dọ́dọ̀ ẹni yẹn ní alájẹ ti pẹ́ ìsìn ni wọ́n sọ fún yín pé price yẹn ti tún yàtọ̀ ẹ̀yin náà ṣe ó fẹ́ ṣe transfer fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ within 2 minutes irú ọjà wo làwa náà ń tà ṣàárí àsìkò yìí as an opportunity fúnra wa láti fi rí enrich ara wa ìjọ tá a bá rẹ́dì láti pààyàn lẹ́kún èèyàn ò kí ń tajà òkúta kó fi gba owó ẹ̀rín àbáwọn náà tí máa pa lówe o. èèyàn ní tọ́jú ẹ̀rú. ìṣẹ́tàwa náà bá ń ṣe àsìkò yìí àwọn nǹkan tá a lè ṣe rèé tí gbogbo hardship yẹn á fi lọlẹ̀ fún wa ẹ jẹ́ ká nírètí pé Ọlọ́run ló ní ìbùkún lọ́dọ̀ ọ̀tọ̀ ní ká tà á ọ̀tọ̀ ní ká jèrè nínú ẹ̀ ká sọ pa lówó yẹn báyìí ọ̀tọ̀ ní ká rí nǹkan tá a máa fi ṣe ẹ jẹ́ ká rántí pé àwọn kan tà á lánàá wọ́n rówó yẹn kó jọ ẹ wá béèrè pé kí ni wọ́n fowó yẹn dà lénìí wọn ò fi dá nǹkan kan o
ẹ béèrè pé ọmọ mélòó ni wọ́n fi rán lọ sí school, wọn ò fi rán ọmọ kan lọ. Ẹ béèrè pé ilé mélòó ni wọ́n fi kọ́, bẹ̀t orúkọ wọn ni wọ́n máa dárúkọ lánàá, orúkọ nítorí ọjà tó ń tà. Ọjà táwa náà ń tà lénìí, báwo la ṣe ń tà sí? Ṣé à ń ṣe sincerity pẹ̀lú ẹ̀? Àbá fi yẹn bẹ́sù àwọn èèyàn, àbá ń họ́ọ̀dì ọjà yẹn pamọ́. Kùránì ní wailun lil mutaffifin, ó ní ẹ bá mi wo egbé fún àwọn tó ń dí òṣùwọ̀n kù. Ọ̀tọ̀ ní iye tẹ́ rà, ọ̀tọ̀ ní tẹ́ iná ń tà. Àwa ta nílé tá à ń fi lé ṣe rent, ọkàn wa náà bákan náà o. Àwa agent, ọkàn wa náà o. Owó damages, owó engagement, owó commission, kí ni wọ́n ń commit? Lóòótọ́ hello ma, hello sir. Lóòótọ́ nǹkan tá a bá ní làwa ní àfi gẹ̀ẹ́tì nǹkan tá a ní. Ẹ jẹ́ ká ṣe níwọ̀n tí wọ́n sìn. Ẹni tó ti kọ́lé ńgbà tó ń ṣiṣẹ́ is now a pension, is now a retiree. Kò ní nǹkan míì mọ́. Òun náà ń dẹ nẹ́ẹ̀dì ṣe mọ́ ọjà táwa náà ń ná lóhun náà ń ra epo, ló ń rà á lówó tó ti wọ́n. Bẹ̀ kó rántí bákan náà kó ṣe àánú pẹ̀lú ẹ̀. Tó bá fẹ́ increase ẹ̀ lélẹ̀ tí a wà níwọ̀n tí wọ́n sìn. Rántí pé àwọn kan kọ́lé bẹ́ẹ̀ lánàá tí wọ́n fitimize àwọn tó ń gbénu ilé náà. Àwọn tó ń gbénu ilé náà ló padà wá ra ilé yẹn lọ́wọ́ ẹ̀ o. Ó tún padà wá di tenant lọ́dọ̀ wọn bákan náà. Òun gan onímọ̀ ọjọ́ tó ń ṣe. A ti lé wọn jáde látara kó increase owó. Ilé tí wọ́n ṣe san owó ọdún kan á lóhun tún ní ìdí owó ọdún méjì. Nítorí òun náà ní ìdí owó. Ẹ jẹ́ ká fi àánú ṣe gbogbo nǹkan. Ànábì ní yassir wala tu'assir. Ó ní ẹ wá ìdẹ̀kùn fúnra yín, ẹ má fara nira yín o. Wa bashir wala tunaffir. Ẹ fúnra yín ní ìró ìdùnnú, ẹ má bara yín nínú jẹ́. Màá try láti round up. Màá ń fi eléyìí conclusion mi, òun náà ní recommendation tí mo fẹ́ sọ fún wa. Àlífà wa àti gbogbo àwọn tẹ́ jẹ́ létò, nǹkan le gan-an. Gbogbo federal government, state government, wọ́n ní wọ́n ń ṣe palliative. Arabi tọrọ wa ti bàjẹ́ tó ti ń wọ̀ sí gan náà nìyẹn. Gbogbo palliative tí wọ́n ń fáwọn èèyàn ẹ bu ní o. Àwọn tó ń gbà á ti máa rántí nǹkan tí mò ń sọ yìí. Ráìsì yẹn á ti bàjẹ́, ẹ̀wà yẹn á ti bàjẹ́, gààrí yẹn tí wọ́n bá gbé kalẹ̀ adìrẹ ò ní lè débẹ̀. Àwọn kan ní gọ́ọ̀mẹ̀ntì gbówó ẹ̀ fún o. Àwọn kan ló ń lọ ra gbogbo nǹkan tó ti expire sínú shop. Wọ́n wá package ẹ̀jọba yìí, wọ́n á máa gbé fáwọn èèyàn. Ìyẹn gan náà bí Ọlọ́run nínú. Now ọ̀pọ̀lọpọ̀ association, àlefa wa ṣe ń gbọ́ recommendation mi ní parí nìyẹn. Gẹ́gẹ́ bí àsìkò tá a wà àsìkò hardship yìí, kí làwọn kan tá a lè ṣe, kí lójúṣe àwa mùsùlùmí. Ọ̀pọ̀lọpọ̀ organisation now wọ́n ti ń try láti subsidize àwọn commodity kan fáwọn èèyàn. Wọ́n á create àwọn nǹkan kan, wọ́n á máa tà á fún yan at subsidized price. Association kan àdúgbò bíi tí mò ń gbé every month òun náà ni wọ́n ń ṣe o. Wọ́n ti bẹ̀rẹ̀ ní Ìwó, wọ́n pè ní ọjà nǹkan kan whatever. Tẹ́yìn náà bá lè ṣe nǹkan tó similar síbẹ̀. Àpò ráìsì méjì lẹ lè rà ní káwọn èèyàn ó mú support wá kí wọ́n mú wá lọ́tún lọ́sìn. Ẹ rà á, ẹ dín ní dìríkà méjì méjì, dìríkà mẹ́ta mẹ́rin ráìsì. Ẹ wá subsidize ẹ̀ fáwọn èèyàn. Yorùbá ní nítorí tí oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe ẹni tó dẹ̀ rà, ẹni tó gbówó kalẹ̀ tẹ́ fi rarú nǹkan bẹ́ẹ̀ tí ò retí géènì lọ́dọ̀ àwọn èèyàn, ẹni á padà máa ní ládàá. Ó ti wá ìdùnnú fún èèyàn nìyẹn. Ó fi ìdùnnú sínú ẹni tó jẹun nínú ilé at subsidized price. Ẹ try láti ṣe tọ́pọ̀lọpọ̀ bá ń ṣerú eléyìí á yàtọ̀ díẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ibi tí mo ti bẹ̀rẹ̀, àti kó sínú ọkọ̀ yìí ná. Ìjọ tó máa parí Ọlọ́run nìkan ló mọ̀ o. Ìbẹ̀rẹ̀ ẹ̀ la mọ̀ o. Kò sí nǹkan kan tó lọ sókè ní Nàìjíríà ti wálẹ̀. A continue lọ bẹ́ẹ̀ ni o. Ọ̀pọ̀lọpọ̀ a máa compare àwọn tá à ń go through now with other countries. Ẹgbẹ́ ń ṣẹlẹ̀ ní London náà, economy wọn lé, wọn ò rántí gbogbo àwọn palliative, àwọn social amenities tí ìjọba wọn ti produce fún wọn. Tí wá ń bí yìí tó bá ti lọ sókè, owó gbogbo nǹkan ló ti lé sí, owó school fees ti wọ́n, wọn ò dẹ̀ increase salary. Níbi iṣẹ́ wa àìpẹ́ láàárọ̀ yìí ni mo kà á, pé gbogbo àwa tá a wà ní band A, owó tàrífù ti tún wọ́n sí. Odidi university for that matter. Wọ́n wá ń sọ fún wa pé níjọ́ tí iná bá dé, wọ́n á tan iná fún wa within 10 to 2. That's just only 4 hours. After 2 báyìí kò sí iná mọ́ nìyẹn. So dísù ti wá wọ́n, petrol ti wọ́n,
tí wọ́n lè máa fi continue pẹ̀lú ẹ̀. Báwo ni irú environment bẹ́ẹ̀, báwo ni irú scholar bẹ́ẹ̀, báwo ló ṣe wà productive. Gbọ́pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ti rí nìyẹn o. Àfi káwa náà kún fún bẹ́ẹ̀ lọ́hùn fúnra wa, ká tọrọ àforíjì ibi tí mo ti bẹ̀rẹ̀ nìyẹn. Gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ Ọlọ́run ló mọ tó wá dì í pọ̀ fún wa, tó fi yan àwọn olórí tó yàn fún wa báyìí. Gbogbo àwọn olórí yẹn náà wá láti ibì kan náà lára wa náà ni o. Community kan náà lájọ jáde, uncle ni wọ́n jẹ́ fún wa, a mọ̀ wọ́n. Tí wọ́n bá padà wá sí constituency wa, gbogbo wa náà látún lọ́jọ́ bá wọn. Request wa á present ẹ̀ fún wọn. Wọn ò ń ṣàánú fún wa, àwa náà ò ṣàánú fún wa náà bákan náà, nítorí wa náà la dìbò fún wọn o. 4 years tún fẹ́ pé tán sí, wọ́n á tún padà wá. Ẹnìkan sọ fún mi lastly, ẹnìkan sọ fún mi, ó ní kí wọ́n kúkú fowó subsidy sílẹ̀, káwọn kàbá tó ń jẹ́ ó máa continue kan máa jẹ́, ká dẹ̀ máa ra rice níye tá ń rà á. Ó ní ṣé ó wá ṣàǹfààní fún wa. Close to 2 years now, kí ni effect yẹ kí wọ́n yọ subsidy? Gain tí wọ́n rí bẹ́ẹ̀ ó ní kí ni wọ́n fi ṣe? Gbogbo tàrífù ń lọ sókè náà ni. Bó bá ra nǹkan ní shop price, wọ́n á yọ tax lórí ẹ̀ immediately, wọ́n ti há adìẹ mọ́. Bó ra just only sweet, wọ́n ti há adìẹ mọ́. Ìgbésí ayé tá ń lò ní Ọlọ́run jẹ́ kó rọrùn fún wa o. Wọ́n lá àwọn bàbá tí a jókòó tì, tí wọ́n ń ṣàdúrà fún wa lọ́dọọdún pé kó máa rọrùn. Tá a bá ti ń rí wọn, Ọlọ́run jẹ́ kó máa rọrùn fún wa. Wala ilaha illa aqulu qawli hadha astaghfiru li wa lakum wa sa'iril muslimin. Assalamu alaikum wa rahmatullah. Aki baba professor, Ọlọ́run kó má ṣe jẹ́ kí a rí yín pẹ́ sà. Àmín. Wala ilaha illallah. Àmín. Gbogbo jama náà ni wọ́n gbádùn yín. Ọlọ́run má jẹ́ kí eléyìí jẹ́ àsọmọ. Wala ti tóbi Al-Qur'an níwájú Ọlọ́run. Nígbà tí bàbá wa tí wọ́n délẹ̀ wá sí, a ṣe àfihàn nínú àwọn jama wa tí wọ́n bẹ ní diaspora. Lákọ̀ọ́kọ́ Khalifa wa Usman Salahuddin láti ìlú Amẹ́ríkà ní Chicago, àwọn náà ń bẹ pẹ̀lú wa ní online.